Hope Uzodinma ó mà jáwé olúborí ìbò gómìnà ìpínlẹ̀ Imo fún sáà kejì. Àjọ tó ń rí sí ètò ìdìbò ní Nàìjíríà INEC mà ti kéde gómìnà Uzodinma gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ètò ìdìbò ní ìpínlẹ̀ ti Imo. Nígbà tó ń kéde èsì ìdìbò náà, gíwá àgbà ilé ẹ̀kọ́ Federal University Ọ̀yẹ́ Èkìtì ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Fáṣínà òun ló ní Hope Uzodinma ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òun ló ní ìbò 540,308 tí olùdíje lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP sì ní ìbò 71,503. Ó gbé ipò kejì. Olùdíje lẹ́gbẹ́ òṣèlú Labour Party ó mà ló mà gbé ipò kẹta pẹ̀lú ìbò 64,081. Uzodinma ó mà ló mà gbégbá orókè ní gbogbo ìjọba ìbílẹ̀ 27 tó wà ní ìjọba ìpínlẹ̀ náà níbi ètò ìdìbò tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2023. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ wọ́n ní sáà kejì ní Uzodinma ó mà ló mà wọlé ìbò fún. Wọ́n ní nǹkan bíi aago 2 àbọ̀ òru ni kíkéde èsì ìbò náà ó mà ló mà bẹ̀rẹ̀ ní Òwèrì tó sì parí ní nǹkan bíi aago 8 àbọ̀ òwúrọ̀ yìí bí ó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú 18 ó mà ló mà fa àwọn olùdíje kalẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú 4 APC, PDP, Labour Party àti AA ó ní wọ́n ń léwájú nínú ìbò náà. Wọ́n ní kò sí olùdíje tó gbégbá orókè ní ìjọba ìbílẹ̀ kankan yàtọ̀ sí Hope Uzodinma. Wọ́n ní oṣù kínní ọdún 2022 ó ní ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ó mà ní wọ́n kọ́kọ́ kéde Uzodinma gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìbò tí wọ́n sì yẹ àgámọ́ Emeka Ihedioha tó wà nípò náà nídìí. Àdúrà gba Olúwa tóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo Ẹ̀yà Yorùbá o.